èyí ni ìtàn Adégòkè Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì apá kẹfà. Nǹkan ò dáa rárá o lọ́jọ́ tí Adégòkè Adélábù tẹ̀wé ṣọ́ọ̀tì nílé Ìbàdàn. Lóòótọ́ ni Adégòkè Adélábù ti dé ilé ìgbìmọ̀ aṣòfin tó sì ti di aṣojú fún àwọn èèyàn ẹ̀. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan wà níbẹ̀ tó bà ẹyin ajá jẹ́ o. Nítorí pé NCNC tí Adélábù ń ṣe kọ́ ló wọlé, àti nítorí pé ẹgbẹ́ náà kọ́ ló wà níjọba nígbà náà, nǹkan kò fi bẹ́ẹ̀ rọgbọ fún un. Òkìkí ẹ̀ tó sì ti rò pé yóò máa kàn kò fi bẹ́ẹ̀ kàn mọ́, pàápàá nígbà tí kò ti rí ipò pàtàkì kan mú mọ́. Kò sí agbára kan lọ́wọ́ ẹ̀ bíi ti àwọn Adisa Akinloye tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ tẹ́lẹ̀. Ṣé Adisa Akinloye ti di mínísítà fún ètò ọ̀gbìn, òun sì ti ń lo mọ́tò, bẹ́ẹ̀ ni nǹkan rẹ̀ sì ti yí padà. Òun pẹ̀lú àwọn aṣòfin 5 tí wọ́n lọ sẹ́yìn Ọbáfẹ́mi Awolọwọ nínú ẹgbẹ́ ọlọ́pẹ Action Group. Nígbà náà ni Adélábù wò ó pé kí ni òun yóò ṣe. Ó sì ń béèrè lọ́kàn ara ẹ̀ pé ǹjẹ́ ẹgbẹ́ alátakò tí òun ń ṣe níbàdàn yìí yóò ṣe òun lóore kan báyìí ṣá. Ohun tó fà á tí ara fi ń kan nìyí o, ara ń kan gidigidi. Àwọn tó sì kọ́kọ́ mú ní ọ̀tá ẹ̀ ni àwọn tí wọ́n jọ ṣàdéhùn, àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan náà tẹ́lẹ̀, àwọn tí wọ́n jọ lérí pé NCNC làwọn ń bá lọ, tí wọ́n wá padà lójijì tí wọ́n sì bá ẹgbẹ́ Action Group lọ. Ìyẹn àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ Ìbàdàn People's Party IPP, àwọn Mọ́yọ̀ Abọ́dẹrìn, Déètì Akínbíyì, Adisa Akinloye, ẹ̀sìn Ọ̀lànlẹ́yìn àti ẹ̀sìn Akínyẹmí. Adélábù rò pé àwọn èèyàn náà ni wọ́n kó gbogbo ohun tó bá òun yìí wá bá òun, nítorí bó bá ṣe pé wọ́n dúró nínú ẹgbẹ́ tí àwọn láwọn yóò ṣe ni, tí wọ́n sì tẹ̀lé ìpinnu àwọn tí àwọn ṣe tẹ́lẹ̀, ẹgbẹ́ NCNC ní gbogbo wọn yóò bá lọ, ẹgbẹ́ náà ni yóò sì wọlé, àwọn làwọn yóò sì máa ṣèjọba. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí wọ́n ti torí owó àti ìlérí ipò mínísítà tí wọ́n ṣe fún wọn nígbà náà sá padà sẹ́yìn, Adélábù ní wọn kì í ṣèèyàn gidi kan. Adélábù fi òyìnbó ńláńlá sọ̀rọ̀ sí wọn, ó sì wí báyìí pé àwọn wo ni à ń sọ̀rọ̀ nípa wọn gan-an? Ṣé àwọn oníkun agbè wọ̀nyẹn, àwọn oníkun agbè tí wọ́n sá kúrò nínú ẹgbẹ́ ológun ajìjàgbara, tàbí àwọn tí wọn kò mọ nǹkan kan nípa òṣèlú tó jẹ́ pé wọn ìbá ti padà sóko wọn báyìí bí kò jẹ́ ohun tó dé tó ní ká wá mọ òun? Gbogbo fìlà ate tuntun tí wọ́n ń dé kiri báyìí, okùn òyìnbó tí wọ́n ń dè mọ́rùn àti kóòtù òyìnbó tí wọ́n ń fojoojúmọ́ wọ̀, pẹ̀lú mọ́tò limosíìnì tó sì ti di àṣà wọn báyìí gẹ́gẹ́ bí olówó òjijì, kò jẹ́ nǹkan kan lójú àwa o. Lójú àwọn apọ̀dà ni irú ìyẹn ti níyì. Wọ́n ń ṣe bí ọmọdé tí ìyá ẹ̀ gbé bèbí tó ní ẹ́ńjìnì nínú wá bá. Bí èèyàn bá sì wò wọ́n dáadáa, wọn ò yàtọ̀ sí nǹkan ìṣeré lásán lójú àwọn ọmọdé. Wọ́n dàbí nǹkan àmúṣeré lójú àwọn ọmọge. Wọ́n dàbí nǹkan àfarawé fún àwọn òṣìṣẹ́ ìjọba onípò kékeré. Nǹkan ìtìjú sì ni wọ́n fún àwọn olólùfẹ́ wọn. Nǹkan àwàdà lásán sì ni wọ́n lójú àwọn àgbà òṣèlú. Ṣùgbọ́n bí èèyàn bá tú wọn wò, wọn ò yàtọ̀ sí àgbá ẹ̀tù. Àwọn ni wọn yóò kọ́kọ́ gbiná nígbà tí àwọn mẹ̀kúnnù bá dé pẹ̀lú ìbínú wọn. Bí Adélábù ti ń fi ìbínú sọ̀rọ̀ sí àwọn tí wọ́n jọ ṣe ẹgbẹ́ rí tí wọ́n gba ibòmíì lọ yìí, bẹ́ẹ̀ náà ló ń sọ̀rọ̀ sí ẹgbẹ́ tí wọ́n lọ pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ náà, ìyẹn ẹgbẹ́ ọlọ́pẹ Action Group. Ó ń fi ìbínú sọ̀rọ̀ níbàdàn níjọ́ kan, ó ní èèyàn ò lè pe ẹgbẹ́ Action Group yìí ní ẹgbẹ́ òṣèlú tàbí ẹgbẹ́ tó ṣe é pè ní ti gbogbo ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n bí a bá fẹ́ sọ gan-an, òótọ́ tó wà nínú orúkọ tí wọ́n ń jẹ́ ju òótọ́ tó wà nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà lọ. Wọ́n ní ẹgbẹ́ làwọn, lóòótọ́ ẹgbẹ́ ni wọ́n sì ní àwọn fẹ́ gbé nǹkan kan ṣe kíákíá. Action, bẹ́ẹ̀ náà lórí. Ẹgbẹ́ tí wọ́n sáré kójọ pẹ̀lú owó ẹ̀yìn rẹpẹtẹ àti ìlérí ipò mínísítà fún àwọn òpònú. Gbogbo wọn sì ń parọ́ láti sáré wá ọ̀nà tí wọn yóò fi di olówó òjijì ni o, kò jù bẹ́ẹ̀ lọ. Bóyá ìbínú Adélábù kò ní pọ̀ tó bẹ́ẹ̀ bó bá ṣe pé òun rí ẹgbẹ́ NCNC lò láti fi bá àwọn aráàlú sọ̀rọ̀ àti láti jẹ́ kó hàn sí gbogbo èèyàn pé òun wà ní ipò kan pàtàkì. Kì í ṣe gbogbo ìgbà ni wọ́n ń jókòó nílé ìgbìmọ̀, ìyẹn nílé ìgbìmọ̀ aṣòfin tó wà. Ní gbogbo ọdún 1952, ẹ̀ẹ̀mẹ́ta péré ni wọ́n jókòó. Wọ́n jókòó nínú oṣù kejì ọdún,
wọ́n jókòó nínú oṣù keje àti nínú oṣù kẹsàn-án. Lẹ́yìn náà kò tún sí kinní kan mọ́. Orúkọ rẹ̀ tó sì ti ń yọ nínú ìwé ìròyìn lójoojúmọ́ tẹ́lẹ̀ kò yọ mọ́ láti ìgbà tí wọ́n ti ṣètò ìbò tí ìjọba sì ti bọ́ lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n wà níjọba, àwọn ọ̀tá ẹ̀ nìkan ló kù tí orúkọ wọn ń jáde nínú ìwé ìròyìn gbogbo. Eléyìí kò bá Adelabu lára mu rárá, kò sì mọ ohun tí yóò ṣe. Nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ NCNC kan dìde ní Ìbàdàn tí wọ́n ní wọn yóò tún ẹgbẹ́ náà ṣe, wọn yóò sì sọ ọ́ di ńlá, wọn kò pe Adelabu sínú ètò wọn. Bẹ́ẹ̀ ni wọn kò sì fún un lóyè gidi kan nínú ẹ̀. Nígbà tí wọ́n sì dìbò láti yan àwọn olórí ẹgbẹ́ náà ní Ìbàdàn, àwọn àjòjì ọmọ onílẹ̀ ni wọ́n tún pọ̀ nínú ẹgbẹ́ ọ̀hún. Nítorí Òdúyọyè ni wọ́n tún yàn bí ààrẹ ẹgbẹ́ náà. Wọ́n sì yan Abdulrahman Ibida láti Sábó bí igbákejì ààrẹ ẹgbẹ́ náà. Bí wọ́n sì ti dìbò tán ni àwọn bíi L. Adébélò, YS Ọláìṣọ̀lá pé ìpàdé tiwọn tí wọ́n ní àwọn yóò tún ẹgbẹ́ NCNC ṣe o, àwọn yóò sì mú ẹgbẹ́ náà wọ gbogbo ìgbèríko lọ. Ṣùgbọ́n wọn ò pe Adelabu sí i, àwọn náà ń dá tiwọn ṣe ni. Èyí tó tilẹ̀ wá fọ́ gbogbo ẹ̀ lójú ni pé nígbà tí wọ́n ṣe ìpàdé àpapọ̀ ẹgbẹ́ NCNC ní Opera Cinema ní Ìbàdàn, ipò pàtàkì tí wọ́n gbé Adelabu sí tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ náà nílẹ̀ Yorùbá, níṣẹ́ ni wọ́n tún yọ kúrò níbẹ̀. YS Ìṣọ̀lá ni wọ́n fi rọ́pò ẹ̀. Wọ́n fi Òṣìlàjẹ Òdúyọyè ṣe ààrẹ, wọ́n sì fi J.O. Fádàmsí láti Iléṣà ṣe igbákejì ààrẹ wọn. Nígbà náà ni ìgbìmọ̀ amúṣẹ́ṣe tí wọ́n sọ pé wọ́n dá sílẹ̀ ní ilẹ̀ Yorùbá fún ẹgbẹ́ NCNC yìí bọ́ sí ọwọ́ àtakò Adelabu. Ó ní ìgbìmọ̀ náà kò ní í ṣe àṣeyọrí kan, bẹ́ẹ̀ kì í ṣe pé òun ṣépè fún wọn. Ó ní gbogbo ohun tí wọ́n lè fi ṣe àṣeyọrí ni kò sí lọ́wọ́ wọn. Wọn ò lówó, wọn ò ní mọ́tò, bẹ́ẹ̀ ni wọn ò láwọn èèyàn gidi. Adelabu wá sọ pé bó bá jẹ́ bí nǹkan ṣe wà náà nìyí o, yóò ṣòro gan-an kí ẹgbẹ́ NCNC tó rí ibì kankan jókòó nílẹ̀ Yorùbá jàre. Lásìkò tí gbogbo nǹkan jọ pé ó fẹ́ bọ́ báyìí rálẹ̀ pátápátá ni ìrònú ńlá kan dé sí ikùn Adelabu. Ó ronú pé kí òun nawọ́ mú gègé òun, kí òun sì kọ̀wé ńlá kan, ìwé tí yóò ṣètò bó ṣe yẹ kí òṣèlú rí ní gbogbo ilẹ̀ Áfíríkà, kí òun sì jẹ́ ẹni tí yóò la ọ̀nà tí àti òyìnbó àti àwọn ènìyàn dúdú yóò tọ̀ fún gbogbo wọn. Bí Adelabu ti ronú lórí ìwé yìí, bẹ́ẹ̀ ni eegun ẹ̀ tó ti ń ṣàárẹ̀ tẹ́lẹ̀ tún lè padà. Ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ náà bí ìgbà tí ogun lé ni. Láàárín ọ̀sẹ̀ 2 sí 3, Adelabu ti kọ ìwé kalẹ̀. Ó sì ti gbé odidi ìwé kan tí gbogbo ayé yóò kà jáde. Ó gbé ìwé ọ̀hún dìde. Ó ní bí ìwé náà bá sì jáde bí òun ṣe kọ, àní ò sí níbẹ̀. Ìyẹn bó bá ṣe pé àwọn òyìnbó tẹ̀lé o, gbogbo ohun tó le koko lórí ọ̀rọ̀ Nàìjíríà níwájú wọn ni yóò yanjú pátápátá. Adelabu kọ̀wé, ó pè ní Africa in Evolution, tàbí ká pè ní ìbẹ̀rẹ̀ ayé tuntun fún Áfíríkà. Ó wá kú kó rí ẹni tí yóò bá òun gbé ìwé náà jáde. Kò sí iléeṣẹ́ tó lè yára gbé irú ìwé bẹ́ẹ̀ jáde. Wọn yóò fẹ́ mọ̀ bóyá yóò tà tàbí kò ní tà. Wọn yóò máa wádìí oríṣiríṣi ọ̀nà tí ìwé náà yóò fi jẹ́ ìwé gidi. Yàtọ̀ síbẹ̀, wọn yóò tún gba àwọn olóòtú láti yẹ ìwé náà wò. Wọn yóò sì gba àwọn tí yóò ṣètò àwọn èdè tí wọ́n fi kọ ọ́, bóyá àṣìṣe kọ̀ọ̀kan wà níbẹ̀ tàbí kò sí. Bí wọn yóò bá ṣe gbogbo èyí, ó dájú pé kí ìwé náà tó jáde síta yóò lé ní ọdún kan, ìyẹn bí kò bá pé ọdún 2. Adelabu ò ráyè gbogbo ìyẹn. Bí a bá rodò tá a sùn, kí ni aráalé yóò mú un? Adelabu fẹ́ kí ìwé rẹ̀ jáde kíákíá, nítorí bẹ́ẹ̀ ló sì ṣe di tẹ̀wétẹ̀wé òjijì. Ó ní kò sí awo kan nínú awo ẹ̀ wá, ṣebí ká dà á sómi kó jiná náà ni. Ẹ má pe ajá lọ́bọ̀ fún wa o jàre. Nígbà náà ni Adelabu lọ sí ilé iṣẹ́ ìtẹ̀wé kan tí àwọn ti ní máṣíìnì tó ń tẹ̀wé nílùú Èkó, tí Kàtóore ní ilé iṣẹ́ náà ń jẹ́. Ó ní kí wọ́n bá òun tẹ̀wé nítorí òun ní ilé iṣẹ́ tó ń gbé ìwé jáde ní tòun. Àwọn èèyàn gba ìwé Adelabu, wọ́n yẹ̀ ẹ́ wò sọ́tún, wọ́n yẹ̀ ẹ́ wò sósì. Wọ́n ní iṣẹ́ ńlá ni irú ìwé bẹ́ẹ̀, ṣùgbọ́n kò sí ohun tó ṣòro níbẹ̀ o. Àwọn yóò bá tẹ̀ ẹ́ jáde, àmọ́ ẹgbẹ̀rún 10 tó fẹ́ káwọn bá òun tẹ̀ lẹ́ẹ̀kan yìí, owó tí yóò ná yóò jẹ́ àpò 7 owó pọ́ùn ó dín pọ́ùn 13 péré, 687 pounds. Adelabu lanu, ó fìdí jálẹ̀. Níbo ni wọ́n ti rí irú owó bẹ́ẹ̀? Ṣé ká tẹ̀wé bíi mélòó yìí náà ni owó ẹ̀wọ̀n tó báyìí? Adelabu ní òun kò lówó tó bẹ́ẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n
bí àwọn tí wọ́n ní tìkàtòrè bá lè gbà kí àwọn jọ ṣe iṣẹ́ náà kí àwọn sì jọ pín èrè ẹ̀. Ó ní wọn ò ní kábàámọ̀ nítorí ìwé tí wọ́n ń wò lọ́wọ́ òun yìí gbogbo ayé ni yóò rà o. Ó ṣàlàyé fún iléeṣẹ́ ìtẹ̀wé náà pé bí wọ́n ṣe rí ìwé yìí lọ́wọ́ òun yẹn, ó ní láàárín oṣù 12 ni yóò ti ta mílíọ̀nù kan, nítorí yóò ta 100,000 ní Nàìjíríà lásán, yóò ta 100,000 ní Amẹ́ríkà, yóò ta 100,000 ní Rọ́ṣíà, yóò ta 100,000 ní Ṣáínà, yóò sì ta 100,000 ní South Africa àti Kenya àti Uganda pẹ̀lú Tanganyika. Ó sọ fún àwọn tìkàtòrè pé bí wọ́n ṣe ń wo ìwé náà yẹn kì í ṣe èdè òyìnbó nìkan ni wọn yóò fi tà á. Àwọn yóò yí padà sí èdè Faransé, àwọn yóò yí padà sí èdè Lárúbáwá pàápàá tó bá yá. Bẹ́ẹ̀ ni àwọn yóò yí sí èdè tilẹ̀ wa, Ìgbò, Yorùbá pẹ̀lú Haúsá. Sílè 5 làwọn yóò sì máa ta ẹyọ kan. Ǹjẹ́ owó ti dé àbí kò tíì dé? Ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí ọ̀rọ̀ Adelabu ti dùn tó, ó jọ pé àwọn iléeṣẹ́ tìkàtòrè ti rí irú ẹ̀ rí, nítorí níṣe ni wọ́n sọ fún Adelabu pé àwọn kì í dá sí okòwò ẹlòmíì, wọ́n ní kò jẹ́ àwọn lọ́wọ́ rárá. Bí Adelabu bá ti mú owó ẹ̀ wá, àwọn yóò tẹ ìwé ẹ̀ jáde fún un. Ohun kan tí àwọn lè ṣe nìyẹn. Adelabu fi wọ́n rẹ́rìn-ín. Ó hàn gbangba sí pé àwọn ilé wọ̀nyí kò mọ kinní kan nípa òwò. Wọn kò mọ ohun tí yóò mú owó wálé fún wọn. Wọn kò mọ ohun tó lè sọ wọ́n di olówó òjijì tí gbogbo ayé yóò máa wá iléeṣẹ́ wọn kiri. Ìwé Adégòkè Adelabu tí gbogbo ayé yóò máa wá kiri láìpẹ́ ni àwọn rí lọ́fẹ̀ẹ́ lófò tí wọn ò tètè tẹ́ yìí. Kò lè pẹ́ kò lè jìnnà tí wọn yóò fi máa kábàámọ̀ ohun tí wọ́n ṣe. Adelabu gbé ìwé rẹ̀, ó padà sí ilé Ìbàdàn. Ó ní bí ẹrù bá kanlẹ̀ tó kọ òkè, ibì kan náà la ó gbé kà sí jàre. Bí Adelabu ti dé Ìbàdàn, ilé ìtẹ̀wé kan ló tún gbà lọ. Union Press ni wọ́n ń pe orúkọ iléeṣẹ́ náà. Lẹ́yìn tí wọ́n jọ dúnàádúrà, tí ọkùnrin olóṣèlú náà sì ròyìn bí ìwé náà yóò ṣe tà tó fún àwọn Union Press, inú àwọn yẹn dùn pé àwọn làwọn yóò tẹ ìwé Adelabu. Ṣùgbọ́n wọ́n bá a sọ̀rọ̀ pé àwọn kò ní owó tó tó bẹ́ẹ̀ láti ná lásìkò yìí lórí ìwé kankan. Tó bá ṣe pé lóòótọ́ lójú ń kan, àfi kó san 150 pọ́ùn fún àwọn. Bí àwọn bá sì tẹ ìwé tán, yóò san pọ́ùn 38 sí i. Ìyẹn ni pé pọ́ùn 350 ni wọ́n fẹ́ tẹ ìwé náà fún. Ṣùgbọ́n òun ni yóò kó gbogbo bébà tí wọn yóò fi tẹ ìwé náà wá o. Adelabu gbà. Ó ní òun yóò wá bébà, òun yóò sì wá owó fún wọn. Ó sáré wá owó fún wọn, ṣùgbọ́n kò tí ì rí owó ra bébà. Kò sì tí ì mọ ibi tí yóò ti rí ọ̀kan kó. Ó ṣà ń wá owó náà káàkiri. Bó tilẹ̀ jẹ́ pé Adelabu kò tí ì rówó ra bébà tí wọn yóò fi tẹ ìwé ẹ̀, síbẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí polongo. Ó ń polówó ẹ̀ káàkiri. Ní ọjọ́ 3 oṣù karùn-ún ọdún 1953 yìí náà ló pe ìpàdé ńlá kan níbi tó jẹ́ òun ló sọ̀rọ̀ níbẹ̀. Ọ̀rọ̀ ìwé náà ló sì sọ fún wọn. Ó sì kà nínú àwọn ohun tó wà níbẹ̀ fún àwọn èèyàn. Ó ní ìwé náà ni yóò fún gbogbo ayé, pàápàá Áfíríkà, ní òmìnira tí wọ́n ń retí. Ìwé náà ni olùgbàlà àwọn ọ̀dọ́. Òun ni atọ́nisọ́nà fún ìjọba. Òun ni àwọn olóṣèlú yóò lò tí wọn yóò fi mọ̀nà. Òun ni atákéré tí ìjánu ẹ̀ sì pọ̀ lọ́kọrin kése. Yàtọ̀ sí èyí, ọkùnrin náà polówó ìwé ẹ̀ dáadáa báyìí pé ǹjẹ́ o fẹ́ràn fún òmìnira Nàìjíríà lọ́dún 1956? Ǹjẹ́ o lè ṣèraró kí o má mu bí àìgò méjì kí o sì fi owó rẹ san owó òmìnira? Ó dá mi lójú pé o lè ṣe bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, o lè tọrọ owó, o lè yáwó, o sì lè fowó pamọ́. Ṣùgbọ́n rí i pé o ra ìwé yìí. 1,200 májèlé rèé fún àwọn ìjọba òyìnbó, 2,000 ọta fún òmìnira fún ilẹ̀ Yorùbá. Sílè 5 péré ni. Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ tó sọ pé ìwé náà yóò jáde, ìwé kò lè jáde nítorí tí kò tí ì rí owó bébà. Síbẹ̀ kò pẹ́ jìnnà sí àkókò náà tó fi rí owó. Àwọn Union Press sì tẹ ìwé náà jáde. Wọn kò lè lọ́wọ́ 5,000 ni 5,000. Gbogbo ohun tí òun rò ní pé ìwé 5,000 tí wọ́n kó fún òun yìí kò ju ohun tí òun yóò tà ní ọjọ́ kan ṣoṣo péré lọ. Àbí irú kí leléyìí? Nítorí gbogbo ìlú ló ti mọ̀ pé ìwé náà ń bọ̀. Ó sì dá òun lójú pé wítíwítí bí èèrà ti ń bu ṣúgà ni wọn yóò máa bò ó. Adelabu fi odidi yàrá kan sílẹ̀ nínú ilé ẹ̀ fún àwọn ìwé náà. Ó sì kó wọn kúnbẹ̀ bámúbámú. Bẹ́ẹ̀ ló ti wá àwọn tí wọn yóò máa ta ìwé. Tí wọ́n bá ti ń dé kí wọ́n máa mú un fún wọn ni. Ohun tó ń dùn ni pé 5,000 ìwé náà kò ju ohun tí òun yóò tà lọ́jọ́ kan lọ. Báwo lòun wá ṣe fẹ́ ṣe é?
ṣùgbọ́n ọjọ́ kìíní lọ o, ọjọ́ kejì tẹ̀lé, wọn kò tí ì ra ìwé Adélábù tán. Ọ̀sẹ̀ kìíní lọ, ọ̀sẹ̀ kejì tẹ̀lé, síbẹ̀ àwọn tí yóò kó ìwé náà tán kò tí ì kó tán o. Oṣù kìíní lọ, oṣù kejì tẹ̀lé, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún. Ẹ̀rín ò yàtọ̀ títí tó fi délẹ̀ Kùsàǹgbà. Ìwé Adélábù wà nínú yàrá tó kó wọn sí. Ìwé náà sì kún bẹ̀ fọ́fọ́. Ó gba odidi yàrá kan bí aṣọ ìgbónú nílẹ̀ Tápà. Nígbẹ̀yìn, lẹ́yìn bí oṣù mẹ́fà tí ìwé ti jáde, Adélábù ti ta bí 500 ìwé. Ìwọ̀nba àwọn ọ̀mọ̀wé tó mọ̀ nípa òṣèlú ló ń rà á. Ìwé náà kò jẹ́ nǹkan kan lójú àwọn aráàlú gbogbo. Kí Adélábù tó ti ṣọ́ọ̀bù ìwé ẹ̀, ìwé 2,500 720 péré ló ta. Gbogbo owó tó sì pa nídìí ẹ̀ jẹ́ 100 pọ́ùn 180 pounds. Owó náà dín pọ́ùn 7 nínú owó tó san fún wọn ní Union Press tí wọ́n ti bá a tẹ ìwé jáde. Bẹ́ẹ̀ ni owó tó fi ra pépà kò tí ì yọ rárá níbikíbi. Ó ní wàhálà bá dé, Adélábù tẹ̀wé ṣọ́ọ̀tì. Kí ló wá ṣẹlẹ̀ sí? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì. Ọláwọlá alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.